الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. ليت يدعوك فún الله سبحانه وتعالى شيء صلاة فún النبي محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كبا ورأي النبي أتيا وصحابة àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lónìí lákòókò yìí àkíyèsí méjì kan mo fẹ́ pe gbogbo wa pátápátá, pàtàkì jùlọ àwa ọlọ́mọ kéwú àbáwọn àlùfáà pàná nílẹ̀ Yorùbá yìí. Bighadd an-nazar nípa gbogbo ibi tí Yorùbá wà, Yorùbá ní Sufi lòun, Yorùbá ní Salafi lòun, Yorùbá ní Ikhwani lòun, Yorùbá ní Tablighi lòun, gbogbo tó ní kálukú bá lè wo pẹ̀rẹ̀. Mo kàn fẹ́ pè wá lákìíyèsí lórí nǹkan méjì kan nípa gbogbo àwọn ọ̀rọ̀ tí ń já ràn-ìràn yìí. Mo fẹ́ pè wá lákìíyèsí lórí. Ọ̀rọ̀ mi ó wà ní wíwá tí mo fẹ́ kó ní kálukú wa nìkan. Ṣojú wa sí ìwà àti dáadáa. Tọ́yì, àwọn ní nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bákan ni mo fi jẹ́ kọ́ ọ̀rọ̀ torí mo fẹ́ kí gbogbo ọ̀rọ̀ náà kó jáde dáadáa. Ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Ẹnu àná bóyá rọ̀lẹ́ àbọ̀ àárọ̀ àná lénìí ni ọ̀rọ̀ méjèèjì náà bẹ̀rẹ̀ sí ní di pé mo ń rí bitakra. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́, mo rí ọkùnrin kan bil asafi shadid, mi ì láǹfààní àti wo fídíò náà tán. Mo ṣe rí tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn láàárín 10 seconds kí n máa gbọ́ lọ́kọ́ọ̀lù kan wọlé. Ìgbà tí màá fi gbé báyìí, Facebook ti gbé kíní yẹn lọ, mi ì wá mọ ibi tí màá wá sí mọ́. Òun ni mo rí pé nìkan ń sọ̀rọ̀ nípa bàbá wa olùkọ́ àgbà, Sheikh Abdulbaqi rahimahullah, ọlọ́ba akẹ́wọ̀n. Ẹni náà wá ń sọ pé tí wọ́n bá ń bẹ láàyè kẹ́ subhanallah, mi ì fẹ́ tọrọ yẹn repeat mọ́, ṣùgbọ́n ìyẹn ti kú òpin yẹn ń gbé yẹn sí pé o ọ̀rọ̀ yẹn le gan o. Wọ́n bá ń bẹ láàyè kẹ́kọ̀ọ́ náà yóò wọ́n kó ń bẹ kó máa fi wọ́n sáàyè yá subhanallah. Ọ̀rọ̀ yẹn ká má bínú pé mò ń repeat ọ̀rọ̀ náà, but bóyá ẹni tí ò bá mọ reason tí mo fi rò pé kí n pa kéèsì yìí ló jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbọ́ tí mo pé kí leléyìí, kí la lè máa fà tó báyìí, ìyẹn ó kọjá àkíyèsí mi alákọ̀ọ́kọ́. Àkíyèsí mi ẹlẹ́ẹ̀kejì, ó ní ọ̀rọ̀ kan náà tí mo tún gbọ́. Ó ní àfáà kan báyìí, àfáà yẹn bóyá Ìlọrin ni wọ́n wà, àfáà yẹn ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ní 2025 yìí ni tí n bá ṣe mistake. Àfáà yẹn máa ń sábà sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ balance ọ̀rọ̀ báyìí tí mò ń feel ní omi ìmọ̀kútà mi lójú, tó mo mọ́ náà àti táfà yẹn mọ́ ń lò. Àfáà yẹn fẹ́ jọ ọmọ kí wò Darul Kitab wa Sunnah ìmọ̀lẹ́ kí wọ́n gangan. Àfáà náà nínú bàbá yìí ìmọ̀kọ wọn wù mí kí n dárúkọ àfáà yẹn kan torí pé mo máa ń sábà gbọ́rọ̀ àfáà yẹn, ọ̀rọ̀ yẹn sì máa ń di bíbà tó máa ń fẹ́ dàbí pé ojú àfáà yẹn sì wà tó nǹkan o. Àmọ́ ibi tó dùn bá ṣe kálukú mọ́ náà ni ó fi máa sọ̀rọ̀ mọ́. Mo wá gbọ́rọ̀ kan nínú àfáà yẹn, ọ̀rọ̀ yẹn mo wá ṣe pé irú ẹ̀yin àfáà yìí tọ́rọ̀ bá délẹ̀ báyìí tá a máa ń rò pé ẹ máa ń fẹ́ wò pé kẹ́ ẹ máa dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn, ó dáa kí ìròyìn ìfẹ́ kan dákẹ́ níbi ọ̀rọ̀ yìí kọjá kí wàá mọ sọ̀rọ̀ tí wàá dàbí gbé pé ṣẹ̀fẹ̀ máa ṣe dẹ̀fà àfọ́bá tèlò ní abẹ́ gbàgbé ìtàn. Mo sì dùn mí gan torí mo fẹ́ràn àfáà náà púpọ̀, pé ó dùn mí kí èèyàn náà tó kọ́ wọn ni mo fẹ́ràn àfáà náà púpọ̀. Ọlọ́run ṣàlékún dára fún gbogbo wa. Ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ ni. Àwọn ń sọ̀rọ̀, àfáà ẹlẹ́kejì ń sọ̀rọ̀ nípa pé gbogbo wa ti wá sọ kí ó di àwọn yẹn jẹ́gi, pé ṣùgbọ́n tẹ́rẹ́bíà ni ó máa jẹ́ ká máa kọ́ àwọn ẹ̀kọ́ pé wọ́n jẹ́gi. Ẹnìkan sọ lárúbá muza'idun kankan bí nǹkan tó kù tá wá rán nìyẹn. So ọ̀rọ̀ tí àfáà yẹn sọ nìyẹn. So Ọlọ́run ṣàlékún dáadáa fún gbogbo wa. Bí ọ̀rọ̀ yẹn náà mo ti wá padà gbọ́ lẹ́nu àwọn ẹlòmíín náà, but tí wọ́n gangan ló dídì fẹ́ mú ọ̀rọ̀ mi yìí fẹ́ mú wá. Náà ṣe níbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń pa pé bàbá kan tí máa ń bẹ láyè kẹ́ kọ́lọ́run yí padà kó sọ di àyè ìyà. Ẹ dákun torí Ọlọ́run, àtúní Súfì ni ẹni o, àti Sálàfí ni ẹni o. Ẹ mẹ́jà mọ bára wa débi kọ́lọ́run jẹ nìkan yà o. Àkíyèsí ni o. Àkíyèsí fún ọ̀gá tó ń sọ. Ọlọ́run lè forí jẹ ni ká tẹ̀lé nìyẹn lẹ́tọ̀ọ́ sí ìyá ìlú táwọn fìyà yẹn jẹ̀wọ́ mọ́ àǹtà tá ni wọ́ tó ń sọ pé kọ́lọ́run ọba yọ ẹnìkan kúrò nínú kẹrẹ̀. Ìkẹ́ Ọlọ́run ọba tó yẹ pé subhanallah, ìkẹ́ Ọlọ́run ọba fẹ́ bí á tẹ́ ẹ̀ bá mọ̀ sọ́dọ̀ pé ìdá àmọ́ ń ba yín fà yìí, kò sẹ́ni tó tàn mọ́ kí Ọlọ́run ọba ó jẹ yín o.
akànjọ́ wọ́n ara pé kíyà lè má jẹ kálukú ni o in fact ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ríta máa ń sọ kíyà lè má jẹ kálukú náà ni ẹni bá sì wò ó jọ mo ti pa pẹ́ nìkan bú sábí ń bú sábí ọ́ rí kí mo tún máa ń sọ pé mo tàn mọ́ ìkájọ pàdé inú ọgbà àlìjẹ́ náà tó tá bá jọ pàdé mo tún wájẹ́ tàn mọ́ ìkájọ wájọ ṣàwàdà kan fúnra wa ike iná mẹ́kẹ̀ ìwọ́n náà mẹ́kẹ̀ ẹ̀kẹ́ pọ́lọ́ ló yọ yín ta ní mọ́ bú sábí mọ́ káná wọn débi náà lóhùn pé sórí pọ́lọ́ ló yọ ọ́ ìwọ́n náà wàhálà tí ẹ̀ náà ti pọ̀ ju àyín náà jẹ́ bú sábí káàkiri ọgbọ́n bí ṣàdánù ọgbà àlìjẹ́ náà ìyìn tàn mọ́ nǹkan ni òun wọ náà o bí ìdìnnìlà a sì tàn mọ́ gbogbo tí ó bá faná fún ọkọ́lọ́ jẹ́ kí wọ́n lè túbá kò mẹ́ ká tó wá sọ orú àwọn bàbá yẹn tó ṣe pé bọ́lọ́ wọn bá ṣe lágbára wọn mọ bí ìmọ̀ wọn ṣe mọ bí òye wọn ṣe tó àti bó ṣe mọ bí ìmọ̀ wọn ṣe tó àti bó ṣe mọ ó ní wọ́n ṣe fi sin lọ́hùn wọ́n sì lọ àwọn akọ́dún àwọn èèyàn púpọ̀ báwọn ń kéwú tánàbí ní idha mata ibnu adama inqata'a anhu 'amaluhu illa min thalath jẹ́ pé nínú tí wọ́n fi ilẹ̀ tí ó mọ jẹ́ ládàá fún wọn sí pọ̀lọ́ kí ẹ wá ní kọ́lọ́wọ́n bá kó ẹ dákun torí Ọlọ́run àfáà tó sọ̀rọ̀ yìí fi pé bí amójọ́ ta rẹ̀ lẹ̀ fi pé bí mo jẹ́ ni tó yẹ pé ojú tẹ́lá fi ń wò mí wo mi ìmójú fi ń wò mí o mo bí akéfèé lọ fi ń wò mí ni o bí mùsùlùmí lọ fi ń wò mí ni o balakata kìtì lọ bá ń pè mí ni o bí 1990 ni wọ́n náà gbogbo tó bá wọ̀ ọ́ pè mí dákun kan rí ọ̀rọ̀ yìí níbi pẹ́ tó fẹ́ràn rẹ̀ jọ withdraw ọ̀rọ̀ yẹn dákun torí ọ̀nà mo bẹ́ẹ̀ ni o fi wo yàrá bá ń jalè lọ withdraw statement yẹn kó má kò bí ní ọlọ́wọ́ bá ni o subhanahu wa ta'ala toró ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tánibọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa bẹ́ẹ̀ tẹ́nìkan tí àmọ́sà gbé báyẹn náà ni tó lọ́rẹ̀ẹ́ tó ti ń wò pé tí ìhun bá ti ṣẹ̀ báyìí lọ́túwá òun ṣe tọ́lọ́ bọ́rẹ́ ẹ̀ mọ́ sábà dẹ́ṣẹ̀ tí ẹ bá tún wá pé mo wà tó ṣe kí ọ tó ṣáájú eléyìí náà ṣàlọ́rẹ̀ túbọ̀ lọ́wọ́ foríjọ yóò tó mo wà tó ṣe lẹ́yìn yíò wá sí ẹ̀kẹ́ńjọ́ kan tó wá tóbi gbàgbé ẹ̀ la yaghfirullahu lak ọlọ́wọ́ ní foríjẹ̀ mi eléyìí ó tẹ̀ ti ṣú ọ̀pọ̀ máa dání ọ́ni ẹni awí ọlọ́sìn tọ̀ bí olùkọ́ àti ẹtí jọ ń pin ó dà mo wá foríjì ìwọ gan ni iṣẹ́ rí wa bàjẹ́ wájú èmi Ọlọ́run ẹni tí ń dẹ́ṣẹ̀ gangan nìyẹn o ní ń wo pé bí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ tó yìí ọ̀ sì wọ́n náà pẹ̀lú ẹ̀ ká tó wá ní bàbá tí wọ́n bá bì wọ̀nyí nìṣe pé tàbí rọ̀wọ́ nù kàbá erùdùnú lọ mọ̀mọ́ bàbá yẹn ó dá mi lójú pọ̀ lórí kẹ̀kẹ́ tọ́ka yìí tó bá fẹ́ tọ́ka wọn ni wọ́n pé ní òmọ̀ jẹ́ tàbí rọ̀ mú sọ wọn o ká tó wá sọ pé kúfùrù wo ṣírkù wo zandakọ̀ wo ilhadu wo lọ́lọ́ kárùn bàbá yẹn mọ́ lọ́wọ́ tó bá disagree pẹ̀lú wọn bí mọ́sálà yìí ò ní problem àwọn náà disagree pẹ̀lú àwọn àfáà ńláńlá àmọ́ ìdisagree pẹ̀lú àwọn àfáà òtúkọ wá sọ pé kọ́lọ́hún ó yọ ẹnìkan kúrò nínú ìkẹ́ ó lé o ọmọ ìyá ó lé o ó dúró gẹ́gẹ́ ìdí fídíò rẹ̀ yẹn mọ́ ó wù mí kí n wò ó tán bí àkànmí tó jù báyìí lọ wà àmẹ́nu bí tí mo rí wò kí Facebook tó gbé lọ mi sì rí mọ́ bí tí mo ti rí yẹn mọ́ kí ní ẹ̀kan wá náà ni ìwọ tó sọ yẹn lè túbà o kó dẹ̀ wò publicly ní kó withdraw statement yẹn ó lé ọ̀gẹ́ èmi àti ìjà lámọ́ ń jà lórí wọ́n bú sábẹ́ yìí wọ́n ilé yìí mi wá bẹ́ẹ̀ jáde ilé yìí mo wá fún ẹ̀nà sí àhà torí mi ò gbàdúrà kẹ́nìkankan ní gbogbo àtàwọn fakínì mi ò gbàdúrà kẹ́nìkankan ní wọ́n wọná àníkájọ pàdé lálùkì àmọ́ nínú àlùjẹ́nà ká tó wọ́n fọwọ́ rẹ̀ ra wá mú kó tó dáwàdà fúnra wa kọ́lọ́jẹ́ kálukú lè túbá bí tí ó bá kó bá níwájú ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ká mọ́ ní tèmi nù. So irú àwọn àlùfáà ńláńlá bàbá yẹn kò dá o abá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀bọ̀ níṣẹ́ nítorí pọ̀ ọmọ wọn kan sọ kíníkan tó bí ọnú dákun kódà ọmọ wọn tó rò kó sọ kíníkan tó bí ọnú yẹn kálórì kátó ganan wà kódà kálórì kátó ni yóò yà jẹ́ kò lè jẹ́ dọ̀láàrù ntẹ́bẹ̀ kátó lórí dọ̀láàrù náà wà kó bá jẹ́ dọ̀láàrù kò lè jẹ́ kúfùrù kátó lórí kúfùrù náà wà kò gbá ẹnu ẹ kó sọ pé kẹ́ni ẹ kọ́ lọ yọ kúrò nínú kẹ́ kó fi sínú yà àbí tí wáyé pé nǹkan tí mo gbọ́ yẹn kò correct lókù àbí tí ò bá correct but tí mo rò pé mo gbọ́ nìyẹn mo dẹ̀ tó fi pé àwọn èèyàn mélòó kan náà tó ká táwọn náà gbọ́nù tọ́lá kàfà kan náà tó pè mí táìmù yẹn mo ní amúmọ̀ gbọ́n àwọn náà báwọn náà ṣe gbọ́ nìyẹn ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ ọ́ ní o gbogbo inú tó bá ń bí ọ̀dẹ̀mọ̀ bínú sí mi o káwọn ọ̀rọ̀ bá ń gbé bínú yẹn sẹ́gbẹ̀ẹ́ kan báyìí náà ìrí mi ní ìrí náà ṣẹ́hùn àmì kódà bá lè yọ àmínú kú ṣáàrí mi nídìí kẹ́ tó yà ń pà kíyèsí ẹ̀ pé ibi tó ń lọ yìí ó léwu à ń dìfẹ́ndà àfáà wa ni kò rán o kélé náà wá jẹ́ náà ṣe àfọ gbogbo kálukú wa náà ṣe rí gbogbo tó bá ti ń jọ mọ́ ẹkẹ́ nìkan wọ náà mọ́ tàn mọ́ rẹ̀ fọmọ ìyá rẹ̀ mọ́ tàn mọ́ káwọn èèyàn mọ́nà ni o Allahil azim mọ́ tàn mọ́ káwọn èèyàn mọ́nà mọ́ tàn mọ́ káwọn èèyàn zálà kátà tàbí pàájú lára àwọn èèyàn mọ́ tàn mọ́ tó ọ̀nà tó bá lè gbé ìmí ìmọ̀ ń bí ó máa ń bèrè fún ṣídà èmi ò ní kí ẹ máa ṣe ṣídà lórí mubtadi àbí lórí mukhalif àbí lórí mu'arid àbí lórí mukhti so khata'u tẹ̀síwò ma ba kéfán bí kéfín ni wà kánmán bí kánmín ni wà hálán bí hálín ni so bọ́rọ̀ bá bó òkú ọ̀rọ̀ bá ṣe lọ bí ẹ̀yẹ ọ̀rọ̀ bá ṣe fò bẹ́ẹ̀ náà là á ṣe máa ń jùkò rẹ̀
èmi ẹni kéèyàn máa lè mọ́ yẹn èmi ẹni kéèyàn máa níbi tó wá ti ashiddatu fi mahalliha wal-linu fi mahallihi wal-aslu al-lin al-aslu fi ad-da'wati al-lin ìpìlẹ̀ ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ but ìjọ tó bá require pé ká lè mọ́ yẹn díẹ̀ ẹ lè mọ́ díẹ̀ tó bá require pé ẹ lè mọ́ gan ẹ lè mọ́ gan ìyẹn tẹ́mi ń lónìí òun náà sì ní tó taqarrara fi sharia òun ni tó qarrara inda ahli al-ilm torí àtọwá fẹ́ ní líìnù ni o àtọwá fẹ́ ní ṣídà dákun mọ́ bá débi kọ́ ọmọ lẹ́nìkan iná ni ó wọ̀ ẹnìkan kò ní ìlànà ọlọ́run ẹnìkan tó máa ń bẹ nínú kẹ́kọ́ náà yọ kó ọmọ túmọ̀ rẹ ni oní tó máa ń bẹ nínú kẹ́ túmọ̀ ni pé ọlọ́run ti rí pé ẹnìyẹn ní ìkẹ́ ni wá fi sínú kẹ́ ìwọ wá ní pé kọ́lọ́run yọ kó rẹ ṣe ọ̀hún sọ fọ́lọ́run bá tó fi sínú kẹ́ pé kò gẹ́tì ẹ̀kọ́ yẹn àbí kí ni tó mí astaghfirullah sọ́dọ̀ pọ́lọ́wọ́ gẹ́ẹ̀tì pé ọlọ́run tí wọ́n sọ́pọ́lọ́ wọn bá ṣe mistake bí sáàlì jẹ́rìí ọlọ́run kò yẹ kó bí sáàlì jẹ́rìí yọkùn mẹ́kọ̀ bí sínú náà ṣe ìtumọ̀ tó fọ́lọ́ wọn bá nìyẹn ọ̀rọ̀ yìí wá khatir jiddan dákun tó yọ ọlọ́run ká tó alẹ́ ní tá a wá ń sọ yìí gbogbo tá à ń bára wá fà yìí àwọn oníyìí ò sí mbẹ̀ dákun ọlọ́run tún wọn ṣe yóò tún mi náà ṣe eléyìí jẹ́ àkíyèsí mi alákọ̀ọ́kọ́ so gbogbo eléyìí ìwọ tó sọ tọ́lọ́ bá lọ lè tún ṣe bó bá ti tún ṣe náà tọ́ wọnú ọlọ́run o àmọ́kẹ́ni kankan mọ́ tẹ̀lé lórí irú mọ́nà àjùbá yìí kó máa tó lọ́la kẹ́lóbínà tó mọ́ sọrú ẹ̀ ẹlóbínà tó mọ́ ọlọ́run wọ́n náà gúgú mọ́ èyí ṣe ọmọ ìsìláhù àbátàjà olùkọ́ àgbà èyí rí wọn rí ìmọ̀ wọn àwọn bàbá tọ́lọ̀ nìkan fílẹ̀ lọ́mọ àwọn làwa mọ̀ ìmọ̀ bàbá gángan so táwa yìí sì sọmọ ìwò táwa ní ẹ torí kéjẹ bẹ́ẹ̀ ìwọ náà bá bẹ́ẹ̀ bá gbogbo wádìí mi lọ wádìí mi bọ̀ gbogbo ìlú tí ń jẹ́ Ìlọrin náà lẹ́mọ̀ sí mi mọ́ ẹ bá wádìí mi lọ wádìí mi bọ̀ ẹ bá wá lọ pilẹ̀pilẹ̀ ẹ tọ̀ mí lọ́rin ẹ bá wá mi lọ pilẹ̀pilẹ̀ ilé kí o tó fẹ́ lọ kílèmù ìbẹ̀lẹ̀ mi náà wà ọ̀tọ̀ wà mí mọ́ nìyẹn so kọ́ ni mọ̀ pé lè yí sọ̀rọ̀ ta'assubu àwọn tahazzubu àwọn àbí ogun tẹ mọ́ lẹ̀ mọ́ra yún eléyìí wo ó wá mi sọ mímí kan ọlọ́run jẹ́ kọ́ lè gbọ́ ọlọ́run ṣàlékún dáadáa fún wa èyí ò ń jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àfáà tí mo ní ìrántí ó kọ́ wọn káfà yẹn kẹjọ irú ọ̀rọ̀ tẹ jáde sí pẹ̀lú irú táwa mọ̀ yín mọ̀ ó bẹ́tà kẹ́ mọ́ sọ nǹkan kan pa ẹ̀ kẹ́ wá mọ̀ wò ó pé kátọ́wò méjì ti wà ńlẹ̀ kálẹ̀ gbà pé kátọ́wò lẹ́lẹ́kejì tó wáyé náà kẹ́ máa wò pé kátọ́wò ló wá wáyé lẹ́wà ń sọ pé nìkan sọ pé Musa ìjọ́n àbí Musa àjọ́n àbí Musa ìjọ́n kẹ́ wá mọ̀ pé kátọ́wò ni o ẹ wá mọ̀ wo méjèèjì náà pé kátọ́wò alákọ̀ọ́kọ́ kátọ́wò lẹ́lẹ́kejì àmọ́ kẹ́ wá alájà pé ọ̀rọ̀ wọn yẹgira mú ọ̀rọ̀ lárúbá aláwá mú kẹ́ wá alájà abẹ yẹn kẹ́ nítorí ẹni tó sọ Musa ìjọ́n àmọ́ tó bá kẹ́yàn kẹ́fẹ́ mọ̀ ṣe dìfà àfẹ́ nìyẹn ẹ dúró kẹ́fẹ́ ṣe dìfà but tẹ́ ẹ̀ bá ti ṣe dìfà in tí ìṣọ́ọ̀fù dálẹ́jọ́ fún yín ni pé ìmọ̀ kẹ́ dákẹ́ kẹ́ mọ́ discuss orí mas'ala yẹn tàbí tẹ́ bá fẹ́ discuss mas'ala yẹn kẹ́ ẹ padà sí aslu action kan ló bí reaction o gbogbo àwọn tẹ́lẹ́tà sọ̀rọ̀ pa Musa ìjọ́n jíjà yìí nǹkan tí gbogbo wọn action kan ni gbogbo wọn ti rí tán ti ń pariwo ẹ̀ níbo lẹ́yìn yìí wà ń jọ náà ìjọ tí ẹni tí ń sọ Musa ìjọ́n níjọ tẹ́ni yẹn ń sọ pé Imam Bukhari ò gbọ́ lárúbáwá ṣèbọn ọmọ Russia ni kò gbọ́ jído dáadáa débi tá a sọ pé wà mutqinun fi lugha láà níbo lẹ́yìn wà níjọ táwọn ìbára yìí jáde ó dídí al-Imam Bukhari ẹ mọ̀ túmọ̀ tán ní pé yóò gbọ́ lárúbáwá ni ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ni ó dídí al-Imam Bukhari jabal fi al-ilm jabal fi al-hifz jabal fi sunnah amirul mu'minina fi al-hadith irú ẹni yẹn kan wá ní kò gbọ́ lárúbáwá kò gbọ́ jído dáadáa kò gbọ́ débi tá a sọ pé wà mutqinun fi lugha láà irú ọ̀rọ̀ yìí ẹni ó sọ èmi ò rí kọ́mẹ́ǹtì láti dọ́tọ́ ti sọ̀rọ̀ ẹ̀yin ni òyìnbó yà wá padà kọ́mẹ́ǹtì o irú bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́ǹtì lórí ọ̀dọ̀ Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahullah níjọ́ tí wọ́n ń pín nǹkan fún ẹgbẹ́ mọ́ kí wọ́n ń gbọ́rọ̀ yín lẹ́rọ̀ kan tó wá báyẹn wallahi mọ́ farabalẹ̀ gbọ́ ẹ tó méjì bẹ́ẹ̀ mo sábà gbọ́rọ̀ yín tó dẹ̀ pé ẹ̀ ṣe ti sábà sàlàfíà táwa náà sí wallahi láti kódà ìkan wà sófin kọ̀ tó yẹ kí n bá gbọ́rọ̀ jẹ́ ń gbọ́rọ̀ àfáì so ẹ̀yin ẹ lè ṣe irú ọ̀rọ̀ yẹn jọ náà lọ ẹ̀yin tẹ́ lè ṣe yẹ kẹ́lẹ̀ wá ọ̀rá bọ́ta irú adab tẹ́rù pẹ́ lò ẹ̀yin tẹ́rù pẹ́ lò pẹ̀lú Dr. Sharafuddin Gbadebo Raji ẹ wá lóru adab yẹn náà níjọ́ tó náà Imam Bukhari yóò gbọ́ lárúbáwá kò gbọ́ jíro dáadáa débi táwọn pé mutqinun fi lugha láà tẹ́ wá lò ó fi correct ẹni yìí náà irú ẹ̀ ní ọ̀rọ̀ yóò bá dùn ọ̀rọ̀ yóò bá dẹ̀ wà munsif lil ghaya kódà kò bá jẹ́ ayatun fil insaf àmọ́ ẹ wo ń tẹ́ ṣe ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ń jọ náà ọkù mẹ́ kó bá láti kí mo fẹ́ dọ́gbọ́n máa instigate àwọn èèyàn tí tán sọ pé àti bàbá al-Ma'had al-Arabi káwọ́ fi yíò lẹ̀ tán sọ pé olùkọ́ àgbà lọ́mọ kí ó kẹ́kọ́ yọjú àbí Dr. Asraw nìkan tọ́nù ni kẹni adúrú ẹ̀ tó fadídù sanawati yẹn ṣiṣẹ́ kí a ní Dr. Asraw nìkan lẹ́ni òní rí kọ́ yọjú tọ́nù ńlá ni
tó káwá ní pé òkè tún rí yẹn náà wọ́n tún láwọn dàkà tí àwọn Ahlus-Sunnah wal Jama'ah wọn gbọ́ lárúbáwá gbogbo kí ni ẹwà ń lù ú jọ náà ẹwà ń lẹ Yorùbá oníkálukú dákẹ́ ẹ̀fọwọ́lẹ́rán ẹni wá àwa ti ń request ìjọba tí wọ́n sọ kí ni pé àwọn àtẹ́ ìṣòro ẹ sọ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ sọ lárúbáwá àṣẹjú márùn-ún èmi pásítọ̀ tí ń bá mo gbé yẹn mo mọ́ra mi kí mo mọ́ sọ àmúpadà àrí aláìsí pé àṣàwọn èèyàn náà pọ̀ tán mọ́ sọ lórí platform wọn pé ẹ sọ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ sọ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ wo lárúbáwá àṣẹjú márùn-ún gbogbo àdúgbò sì rùn gbogbo àdúgbò nírùn lárúbáwá àṣẹjú márùn-ún náà àwọn èèyàn wá pàkíyèsí pé sẹ́yìn tẹ́ ń sọ pé àwọn èèyàn ò gbọ́ lárúbáwá rèé àwọn èèyàn wá fẹ́ lójú máwọn náà ìgbà ilẹ̀ yín wá ní pé ká mọ ní musa àdún musa ìdún ọ̀rọ̀ lóga ọ̀rọ̀ àkọ́tọ̀ lùgàwíyà kọlu ẹ̀ ká mọ mú àkọ́tọ̀ lùgàwíyà kan náà fẹ́ mú wàláì gbogbo ẹni tó bá sọ pé wọ́n mú àkọ́tọ̀ lùgàwíyà níbi ọ̀rọ̀ yìí alábòsí ni yóò onídìí kan náà táwọn náà jáde láàárọ̀ yìí táwọn náà sọ̀rọ̀ yẹn àbòsílẹ̀ ń ṣe wẹ́ bẹ̀rù Ọlọ́run ọba o kò sẹ́ni tó mú àkọ́tọ̀ lùgàwíyà o ẹ má change narrative yìí o ilẹ̀ yìí kọ́ làwọn èèyàn ti sọ àìmọ̀ ilárúbá táwọn èèyàn sọ tán ń jẹ́gi náà ibi jẹ́ iná mọ́ ń jẹ́gi yẹn àìmọ̀ ilárúbá ni wọ́n ń sọ níjọ́ òlẹ̀ ní kábàásùn náà kan bọ́ta pé lárúbá tẹ sọ yẹn kọ̀rẹ́ tàlẹ́ tó wà náà láìsí lárúbáwá àwọn èèyàn kì í ṣe ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn táwọn ìrìnà ló ti bẹ̀rẹ̀ ṣe bí ẹni tó jẹ́ bí mínísítà àwọn kan bàbá náà lọ sóde kan tí ẹnìkan fẹ́ kí wọn tí ẹ̀sọ́ lárúbáwá tán wojú àfà kan náà gbogbo alámọ̀ ogbó kí ni àwọn náà máa ń ṣe so àwọn èèyàn kí ń bá wọn ṣe so àwọn aṣọ lárúbá àṣẹjú márùn wá dá wa náà lẹ́nìsìn àwọn èèyàn wá ń pàkíyèsí ẹ wá ní àwọn èèyàn ṣọgì ẹ bẹ̀rù Ọlọ́run bá wà náà gbogbo kí ni àbá tó rọjò gbé dàlùkìyàmọ o ẹ má change narrative yẹn ọ̀rọ̀ àwọn èèyàn ń yọgi kọ́ ẹnìkan kò kí ń yọgi ìsínà ẹnìkan kò sì yọgi ìgbà táwọn tán fẹ́ máa ṣe defense fún kíní yẹn dé nínú wọn bí àwọn èèyàn pé wá a máa kó oríṣiríṣi kẹta àdépa lárúbá àṣẹjú márùn so kẹ ẹ má jà change narrative tẹ bá fẹ́ advice àwọn èèyàn ẹ máa bẹ àwọn èèyàn ní pé ẹ dákun ẹ ṣe sùúrù ẹjá mójú kúrò ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóòótọ́ tí bàbá sọ ló bí ọ̀rọ̀ yìí ìtẹ́ mọ̀ sọ nìyẹn bọ̀ kí ayé máa lẹ́jà àwọn èèyàn sí pé wọ́n ń yọgi tó bá yẹ kí lárúbáwò ò bá dẹ́yìn náà lójú tẹ́lẹ̀ kí bí ẹ ń bẹ̀rù pé àbáfà yín kan àbẹ́yìn yín kan bí àbẹ́yìn náà fúnra ibà sọ lárúbáwò àwọn ẹni jẹ́rù yẹn báyà ń bà yín kéṣì ọ̀tọ̀ nìyẹn ọ̀rọ̀ wọn ṣe ẹnìkan kò rẹ́dí àti wọn yọgi lárúbáwá ẹnìkan kò kí ń jòkó ti mistake àwọn èèyàn sọ lárúbáwá ta lẹni náà má mi nà láyọ tẹ ta ni ó sọ lárúbáwá tí ò ní sí lárúbáwá sọ àwọn lárúbáwá sọ lárúbáwá wọn sọ wọn ti nǹkan mí pè àwọn fún násùbù wọn gbé dárù sí àbí iná bí àálò násùbì àìmọyerú ẹ wọn fún bí tí ó kí báyìí kó jẹ fátà àwọn fún ní kẹsọrọ àìmọyerú ẹ ẹnu èdè Yorùbá wa tá à ń sọ Yorùbá à ń sì nǹkan pè à ń sì nǹkan sọ bá mú búrẹ́dì fi gé ọbẹ̀ ṣé búrẹ́dì náà fi ń gé ọbẹ̀ àyíbá mọ́ ọbẹ̀ fi gé búrẹ́dì sọ àìmọyerú ẹ nínú èdè Yorùbá tó bó ara mọ̀ kájọ mọ́ sùkútẹ́ tó wà mọ́ múrù kẹbàá àwọn tí mọ́ mú náà rí ẹni tó wà lè láwọn Imam Bukhari ò gbọ́ lárúbáwá ẹni yẹn wá sọ lárúbáwá dá wà láàlẹ̀ àwọn yẹn wá ń pàkíyèsí ẹwà ni wọ́n yọgi ẹwà ni wọ́n sọ ọ̀dọ̀rọ̀ lóga ẹ̀yàn ti wá gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn tá ń gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn ẹjá bẹ̀rù Ọlọ́run jàre ta ló gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó lè sọ pé Al-Imam Bukhari bó ṣe tó yẹn wọn gbọ́ lárúbáwá ẹni yẹn wá sọ oníṣẹ́jú márùn kálukú wá bẹ̀rẹ̀ tí wọ́n ẹ̀yìn wá ní wọ́n fẹ́ ẹ má change narrative tó wà lẹ̀ tẹ bá fẹ́ káwọn èèyàn ó mọ̀wùlẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ fáwọn èèyàn ní sùn pé ìjẹ sọ ó ti tó ẹnìkan nínú ẹ tó sọ láàárọ̀ yẹn sì àwọn èèyàn ṣàṣejù àwọn èèyàn sì wá mọ́ ṣàṣejù o ẹja sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àmọ́ sàmáwọn èèyàn o advice lẹ́ ń fáwọn èèyàn yẹn bọ̀kẹ́ wá ní wọ́n ti fẹ́ mọ́ sọ ọdí kan mọ́ yọ lárúbá náà wá ń jòkó kò sẹ́ni tó ń jòkó ti lárúbá wá ẹ má jà change narrative yẹn kò sí ẹni náà tó ń jòkó ti lárúbá wá kò sẹ́ni náà tó ń sọ àkọ́tọ̀ kò sẹ́ni náà tí ń láwọn èèyàn ń jẹgi ọ̀dọ̀ àwọn tó ti máa ń wá náà ní àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ká mọ̀ sọ̀rọ̀ lọ jìnnàjìnnà ní torí nà ṣé àmùkàn wá ṣe lónìí ẹ dákun torí Ọlọ́run so gbogbo àwọn tí ń lọ yìí kò sẹ́ni tó máa ń dùn mọ́ so kò sẹ́ni tí ń sì ń tó tẹ́ lọ́rùn àwọn ibi tí fìtínà ti ń jáde wá gbogbo ara mọ́ àwọn àlùfáà gbòsì ni wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí Ọlọ́run túbọ̀ ṣàṣekú dáadáa fún àbáwa náà ẹ rí gbogbo ibi tí fìtínà ti ń wá yẹn tẹ́ ẹ rí bí mention yẹn àwọn ibẹ̀ náà ní ká mọ̀ bẹ lọ́wọ́ ọba kọ́ lọ́wọ́ bá wa pa náà fìtínà tí fìtínà bá ti parẹ́ ń bẹ kò sẹ́ni tó ráyè ẹni bí akẹ́mọ̀ lọ kọ́mẹ́ntì ń jọ nílé lò láńdọ̀ gbé dàlùkìyàmọ̀ ẹ̀ fi kíní kan àwọn rọ́dù tẹ́jọ́ fi cash out ọkọ̀ ìrọ́dù dàlùkìyàmọ̀ tó ní ọ̀nà lọ ta lọ rò pé táwọn mílíọ̀nù lọ rò pé wọ́n bí wọ́n ṣe rọ́dù bí alọ́wọ̀ kẹ́ rọ́dù tẹ́lómi ṣe àwa tún náwó lé lórí ní tọ́ọ̀bá mọ̀ ó lè mọ yí ẹ so èmi personally èmi ò rí bi tí rọ́dù ẹ̀ ọ̀kan báyìí tí mo wá pa wọn lẹ́yìn lórí ẹ̀ pé torí pé ó ṣe rọ́dù fún lágbájá kan owó rẹ̀ mi ò mọ̀ tí fún mi ò kò dẹ̀ ṣẹ́ tí mo ń gbà lọ́wọ́ ẹ̀ mi ì rẹ̀ tí mo lọ́ ń jíṣẹ́ fún pétọ̀ mo ṣe pa irọ́dù kan jẹ tàbí lánàá àbí láàárọ̀ yàbí ìṣẹ́jú kan yìí sí mi ò mẹ́ni tí mo ń jíṣẹ́ rẹ̀ fún wà ó ṣe èrò lọ èmi ò sì gbówó lórí Facebook ìgbówó lórí YouTube ìgbówó lórí gbogbo tẹ̀tẹ̀mọ́ gbówó yẹn so ọ̀pọ̀lọpọ̀ ló wá rí báyẹn lánàá fi ẹnìkan cash out ká sí ní àwọn nǹkan tá à ń sọ yìí aláfíà máa jọba abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ̀ sí àṣàlẹ́kùn rárá rẹ̀ fún wa
أبي الله منه وكرمه وعزه وفضله يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا إن فكر mi يقول أما إذا كنت لله àkíyèsí ni àáfàá tó sọ̀rọ̀ yẹn táàfàá yẹn bá lè ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn wallahi dá because the nother gba ibo ni wọ́n khalafa prof tẹ́ bá khalafa wọn èèyàn ni wọ́n àwọn náà dẹ̀ ti láti khalafa wọn ṣùgbọ́n ẹ má lọ bí bàbá kan tí ń bẹ láyè kẹ́kọ̀ọ́ ìyẹn lè díẹ̀ o tọ̀ tó bá jẹ́ pé bí àáfàá náà ti retractor yẹn èmi ni mi mọ̀ tọ̀ torí mi ìwọ̀nba náà mo rí bí fúlù àwọn kìíní ìmọ̀ ṣùgbọ́n àtàná tẹ́mi ti rí mo yẹ rí mọ́ náà mo sọ ẹ̀ mi tí rí padà mo Facebook gbé wá ìmọ̀ péjì yẹn mọ́ ìmọ̀ orúkọ yẹn mọ́ mo kàn rí wo báyìí kọlù kan ló wá wọlé ẹ̀ sì rí mọ́ ọlọ́run sáré pàbọ̀ ẹ̀fọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.